ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí inú nàìjíríà ó ti padà bẹ́yìn yọ o. ọ̀rọ̀ àwọn tẹ́rọ́rìsì, àwọn àjèjì tí wọ́n wọlé wá tí wọ́n ń ṣòro bí agbọ́n, tí wọ́n ń gba ìlú, tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa. CDS ti sọ̀rọ̀ o, Chief of Defence Staff. wọ́n ní prodigal son ni àwọn agbésùmọ̀mí o. wọ́n ní ọmọ onínàkúnà, wọ́n náà ní àwọn agbésùmọ̀mí. wọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní abala apá tàwọn mùsùlùmí ló ti ṣẹ̀ sí, wípé ó ti ṣẹlẹ̀ sí àwọn kìrìsìtẹ́nì náà rí, tó dẹ̀ jẹ́ wípé wọ́n pè é padà. ọmọ onínàkúnà ó wálé, wọ́n dẹ̀ ṣe ayẹyẹ fún un, wọ́n ṣe patí fún un, wọ́n dẹ̀ fi ọwọ́ rà á lórí. èmi kọ́ ló sọ o, ẹ wo bírọ́dà wa Chief of Defence Staff o, bírọ́dà Olúfẹ́mi Olóyèdé, bírọ́dà wa láti Èkìtì, Ìjẹ̀rò ní àbí Arámọkọ, àwọn ni wọ́n sọ̀rọ̀. ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́. bírọ́dà Olúfẹ́mi Olóyèdé, Chief of Defence Staff, kí lẹ sọ? ẹ jọ̀ọ́, báwo ló ṣe jọra wọn? prodigal son àtàgbésùmọ̀mí terrorist, wọ́n ń pa àwọn èèyàn, wọ́n ń dúnbú àwọn èèyàn. ẹ jọ̀ọ́, ṣé prodigal son tó wà nínú bíbélì nínú Luke chapter 15 verse 11 ṣó dúnbú yàn nígbà yẹn ni? ṣe bó gba ogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ni? ó náwọn lówó, òun ò dẹ̀ fẹ́ ṣiṣẹ́, ó dẹ̀ ní kó bá ń kó ogún òun, wọ́n dẹ̀ kó ogún lé lọ́wọ́, ó dẹ̀ lọ ná bó ṣe wò ó ná nínà ìyà, ó padà di tálákà, kò ní nǹkan kan mọ́, ó dẹ̀ padà wá. ẹ jọ̀ọ́, báwo ni story yẹn, báwo ló ṣe jẹ mọ́ àwọn agbésùmọ̀mí tó ń pààyàn? jẹ́ ká gbọ́ látẹnu wọn, èmi kọ́ ló sọ, ẹ wo àwọn lẹ́ ń wò yìí, ẹ bá wa gbóhùn sókè. CDS. Talking about Operation Safe Corridor. So many people have asked that question: why do we need to rehabilitate criminals? They all should be killed because they kill people. Well, that may make sense. But even in the Bible, we heard about the prodigal son. If there was not that window for the man to come back, would he have come back? So the point is that these are Nigerians, mostly. And it's important for us to give them that window to repent if they want to, rather than pushing them to the extreme to say, okay, it's either we kill you or you continue with the adventure. I think it's important for us to make people understand, especially in the National Assembly, because as we speak now, everything about Safe Corridor is being driven by Defense Headquarters. And there's no part of the budget that says, okay, you should run Operation Safe Corridor. So, our honorable there, I'm only speaking to you to understand the importance of Safe Corridor, and that at some point we may come calling for your support. lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò wá yìí, Àṣàkẹ́ TV, Àṣàkẹ́ Akọ́mọlédè, Àṣàkẹ́ lẹ ti rí wa, tẹ́ ẹ ti máa wò wá lọ́wọ́lọ́wọ́. ẹ bá wa pín, ẹ bá wa máa subscribe sórí YouTube channel yìí. nípasẹ̀ sí subscribe, a máa jẹ́ kí orí ìkànnì yìí náà kó máa gbèrú sí i, torí pé ẹ mọ̀ wípé ìkànnì wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé lọ 25k subscriber ló wà ń bẹ̀. ẹ wo àwọn tó ti wá bá wa subscribe. mo dẹ̀ sọ wípé àwọn tó ń wò wá nínú 100%, àwọn 97% ni wọ́n subscribe. ẹ bá wa subscribe, ẹ má kàn máa wo fọ́nrán wa lásán, ẹ má bá wa tẹ̀, kó gbowó kó gba nǹkan kan, kẹ́yìn kan ṣáà ti gbọ́ wọlé kẹtẹ subscriber ni, kẹ́dẹ̀ gbé ọwọ́ lé notification bell yẹn. òun ló máa ta wá lólobó wípé Àṣàkẹ́ ti ju ètò síta o. ẹ bá wa subscribe, ọwọ́ tí ẹ fi ń ṣe bẹ́ẹ̀ ẹ ò ní fi gbọ́mọ sí o. lẹ́tà ayọ̀, lẹ́tà oríire lẹ́ẹ̀ fi gbà. ẹ máa bá wa pín ètò wa, ẹ comment, ẹ tẹ like, ẹ subscribe sí orí ìkànnì wa níbí, Àṣàkẹ́ TV, Àṣàkẹ́ Akọ́mọlédè, gbogbo ẹ̀ Àṣàkẹ́ tẹ́ ẹ bá ti rí ojú mi níbẹ̀ tí mo sọ̀rọ̀ níbẹ̀ jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣé gan ni. ẹ̀yin ènìyàn wa, ṣé ẹ bá wa gbọ́ látẹnu wọn? ó dáa. gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí lójú oorun wa. gbogbo àwọn ọmọ Yorùbá tó ń dunnú, ọmọ Yorùbá ló wà ní ọ̀gá ọlọ́pàá, ọmọ Yorùbá ló wà ní ọ̀gá custom, ọmọ Yorùbá ló wà ní ọ̀gá ológun, ọmọ Yorùbá ló wà ní ọ̀gá CDS, àbí ọmọ Yorùbá ló wà ní ọ̀gá ọmọ Yorùbá ló jẹ́ ọ̀gá EFCC. gbogbo ẹ̀ lápapọ̀ ọmọ Yorùbá ni. àwọn Yorùbá kan wà tó kọ̀ ń dunnú ni wípé àní wọ́n ti ṣiṣẹ́ lọ, wọ́n ti kọ́ àwọn Yorùbá sípò, wọ́n ti wá bá wa kó wọn sípò báyìí. ẹ tẹjúmọ́ brọ́dà wa ìdàdà ọmọ Èkìtì ni wọ́n. ẹjọ́ ìyẹn ara rí alẹ́kìtì, ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu brọ́dà wa.
báwo ni ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn báwo ló ṣe jọra, wọ́n dẹ̀ emphasize ẹ̀, wọ́n dẹ̀ mú láwẹ́láwẹ́, báwo ló ṣe jọ mọ́ àwọn agbésùmọ̀mí tó ń pa àwọn ènìyàn. Polygamous son nínú bíbélì ṣó pààyàn ni, ṣó ń dúbú àwọn ènìyàn, ṣó ń gba owó ṣó ó ń jíyàn gbé tó ń gbowó ránsọ́ọ̀mù ni. Yorùbá bọ̀ wọ́n ní lówelówe là ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ní ń jo ọ̀mọ̀ràn ní mọ̀ ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Wọ́n fi ń yí ará ìlú wípé wọ́n máa continue máa rehabilitate wọn ni o. Nǹkan tí wọ́n sọ nìyẹn. Allegedly bẹ́ẹ̀ ṣe ń gbọ́. Ẹyẹ ènìyàn wa ṣé ẹ ti wá rí wípé Yorùbá níbi tá a bá dé yìí a nílò láti jí lójú oorun wa. Wọ́n ní sátidé tó bá máa da àti àárọ̀ jímọ̀ láti máa mọ̀ láti máa atẹ́gùn ẹ̀ àti máa fẹ́ sí wa. Ṣebí lára àwọn tó fẹ́ tó 2027 náà nítorí brọ́dà wa wọ́n ṣẹ̀yàn wọn ni nígbà tí wọ́n mú Musa kúrò. Musa ló wà ń bẹ̀ ní gbogbo 2023, 2024, 2025. Ní nǹkan bíi December bí November tọdún tá a lò kọjá yìí ni wọ́n ṣèyàn brọ́dà wa yìí síbẹ̀ o. Wọ́n ní wọ́n ń yàn wọ́n, wọ́n ń yí wọ́n padà pé ọmọ Yorùbá kọ́ fi wọ́n síbẹ̀. Láti ìgbà tó tẹ̀ tí wá fi wọ́n sílẹ̀ yẹn tó ti fi wọ́n síbẹ̀. Wọ́n jáde lákọ̀ọ́kọ́ wípé kò sí Christian genocide, àwọn gọ́fúrà àwọn Kristẹni ni wọ́n o. Ọ̀rọ̀ tí wọ́n wá padà ń sọ yìí báyìí ṣé wọ́n ti padà wá fi ń gbè sí ẹ̀yìn àwọn agbésùmọ̀mí. Nígbà tẹ́ ẹ bá ń sọrú ọ̀rọ̀ báyìí, àwọn tí wọ́n ń ya wọ̀lú, tí wọ́n ń da ìbọn bolẹ̀, tí wọ́n ń jí àwọn ìgbín, tí wọ́n ń pa àwọn èèyàn, wọ́n bá wá ń gbọ́ irú ọ̀rọ̀ yìí lẹ́nu ẹni tó jẹ́ chief of defence staff tó yẹ kó defend ará ìlú, tó yẹ kí gbogbo bí wọ́n ṣe fẹ́ máa wá, bí gbogbo ìgbésùmọ̀mí bó ṣe máa lọlẹ̀ àbí bí wọ́n ṣe máa rí wọn mú, ìyẹn ló yẹ kí wọ́n máa wá. Ṣùgbọ́n ẹ wá gbọ́ nǹkan táwọn fúnra wọn kó wá sọ lẹ́nu. Ṣé àwọn agbésùmọ̀mí tí wọ́n ń gbọ́ wọn báyìí ṣé kìí ṣe pé wọ́n túbọ̀ ń gara nìyẹn, wọ́n túbọ̀ ń fún wọn lágbára nìyẹn. Elédùmarè kò ṣàánú fún wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ wípé orílẹ̀-èdè wo lágbàáyé lẹ́tí bá wa ń gbọ́ orúkọ tẹ́ ń gbọ́. Wọ́n ti fi kún ọ̀rọ̀ wọn, wọ́n ní this is Nigeria. Wọ́n sọ lẹ́ẹ̀kan this is Nigeria. Tó bá ti ń gbọ́ this is Nigeria, ọ̀rọ̀ ńlá ló wà ń bẹ̀ o. Anywhere tó bá ti ń sọ fún yín pé this is Nigeria tàbí ẹnìkan ló jáde sọ pé this is Nigeria, kẹ́ mọ̀ wípé ẹ bá wa quote ẹ underline that statement ló ń jẹ́ bẹ́ẹ̀. Yorùbá jí máa sùn. Gbogbo àwọn èèyàn tó ń pè ẹ bá wa pè wọ́n o, wọ́n ti pa wá o, wọ́n ti kóòlù lọ o. Ó ti wá túmọ̀ sí wípé Yorùbá jí máa sùn òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹyẹ ènìyàn wa ní ilẹ̀ Haúsá ní Zamfara, ẹ wo àwọn fìjìláńtẹ wọ́n lé àwọn agbésùmọ̀mí kàbàkàbà. Mo mú fọ́nrán yìí wá láti fi ṣí àwọn títí wa lójú, àwọn ọlọ́dẹ wa, olúọdẹ, gbogbo àwọn ará ìlú, gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Zamfara lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n dìde tí wọ́n ní o. Wọ́n ní àwọn òtẹ̀ wá dúró de ìjọba, àwọn òṣè kankan mọ́ báyìí. Àwọn fìjìláńtẹ wọn pẹ̀lú ṣakabùlà tó wà lọ́wọ́ wọn, wọ́n jọ ń sá 440 ni wọ́n jọ sá, wọ́n léra wọn gidi ni. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Uba su ya ci uwa ta yi ƙarya ce. Ya kai ne. Kai akwai wasu wurin nan, akwai shi yana kasan nan. Suna da yawa, wasu sun kauce, wasu ba su wuce ba. Kai ku dawo, kai ku dawo mana. Ku dawo mana gada a shiga. Kai gada a shiga. Uban ku ya ci uwa ta yi. Akwai wasu kwaye ha. Kai abu kai. Kai abu. Kai ku dawo. Suna da yawa. Wallahi. Ba su jaye ba. Kai abu kai. Abu. Kai abu kai ku dawo. Akwai mutane su kasan nan ha. Ẹ̀yin ènìyàn wa, àwọn ọlọ́dẹ vigilante ní Zamfara àtàwọn agbésùnmọ̀mí lẹ́ ń wò yẹn, wọ́n kọjú ìbọn síra wọn ni o. Mo pa ohun ìbọn yẹn ni o, torí ìkànnì tá a wà yìí ẹ̀wọ̀n kì í fẹ́ ìró ìbọn. Ó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó yẹ pé tá bá ti ṣe fọ́nrán báyìí wọ́n jẹ́ ká lè jù kalẹ̀ nítorí pa ìró ìbọn yẹn. Ṣé bá wa rí wọn bẹ́ẹ̀ yẹn, wọ́n jọ léra wọn, wọ́n lé wọn bó ṣe wò wọ́n lọ́ọ̀kan báyìí. Àwọn vigilante yẹn wọ́n kó gbogbo nǹkan táwọn náà lè rí sọ́wọ́, wọ́n bá ya bò wọ́n ni wọ́n lé wọn.
à ń sọ nílẹ̀ Yorùbá wípé ẹ jẹ́ ká jí lójú oorun wa, oorun eléyìí tá a ti sùn yìí ó ti tó. Ẹ̀yin tẹ́ ẹ gbé ọkàn lé, ọmọ Yorùbá ló wà nípò, ọmọ Yorùbá ló wà ní kọ́sítọ́ọ̀mù, ọmọ Yorùbá ló wà ní ẹnu iṣẹ́ ológun, ọ̀gá wọn gbogbo ẹ̀ lọ́hùn àwọn kan ti sọ̀rọ̀ báyìí o. Àwọn kan ti sọ̀rọ̀, wọ́n ní Nàìjíríà la wà yìí wípé abala ibi tí wọ́n ti ń ṣọṣẹ́ báyìí, wọ́n ní ó kọ̀dí sí mùsùlùmí. Wọ́n sọ wọ́n ló kọ̀dí sí mùsùlùmí wípé kìrìsìtẹ́nì náà ó ti fìgbà kan ṣẹlẹ̀ ń bẹ̀rí. Mi mọ̀ wípé kan tó ṣẹlẹ̀ nínú Bible inú Nàìjíríà ni o. So ìtàn prodigal son tó wà nínú Bíbélì, ṣé inú Nàìjíríà ló ti ṣẹlẹ̀ ni? Mọ̀ pé inú Nàìjíríà ni. Aláàtí ṣẹlẹ̀, wọ́n ti padà fi ẹ̀sìn, wọ́n ti padà fi dàbàrú everywhere báyìí. Ṣé ẹ rí kan tá à ń sọ? Àyìn tó bá máa dójú ṣúṣú fùrọ̀ máa là, ó máa clear lójú everybody. Wọ́n ti mú problem solver wọlé. Problem solver ti wà tó yẹ pé tí ẹni tí bá ń ṣe ará ìlú bá, ó ti ní àwọn kan tí wọ́n fi ń fún ará ìlú tó yẹ pé everybody máa ṣe kí ni, máa kú tẹ̀m̀pà ni. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn, nǹkan kan ṣẹlẹ̀ ní Kano níbi tí wọ́n ti lọ pín ìrẹsì fún wọn. Mi mọ̀ pé àwọn Haúsá náà dẹ̀ ti wá yarí báyìí. Ẹ wo àwọn lẹ̀ ń wò yìí. As it happened in Kano, it happened in Kano after the rice Tinubu was sharing to the hungry Nigerians in a mosque to celebrate the Salah that just passed, and the media is hiding it from Nigerians. But we got to bring it and blow the alarm. As you see, you see the blow. I'll tell you what they cause the fight. Well, they see Abi. You see the fight, Abi. You see how they pound on themselves. You see Abi. Now for inside Moscow, it happened in Kano. Oh yes, it happened in Kano. This is a free for all fight. I know you are asking what is even the cause. I will tell you. This fight broke out when the rice, the palliative, this government of impunity is given to hungry and angry Nigerians. And some people were for, and some people were against the acceptance of that rice. Some said, no, we can't take it. We can't continue eating rice while our future is being stolen away. While some say, no, we must take the rice. And that is how the blow starts. Ṣé bá wá rí ẹ̀ṣẹ̀ àti kúkú àti gbogbo ẹ̀ ni wọ́n fi yanjú bag of rice tí wọ́n gbé wá. Wọ́n jọ dàrú fúnra wọn ni. Àwọn tó kọ̀ tó gba ìrẹsì, wọ́n fi ẹ̀ṣẹ̀ yọjú ẹnìkan ni. Wọ́n fi ẹ̀ṣẹ̀ yọjú ara wọn ni. Ṣé ẹ bá wá ń wo bẹ́yẹn? Ṣé ẹ wá rí problem solver eléyìí táwọn kan ò gbà ní Kano tí wọ́n fi ẹ̀ṣẹ̀ dàrú yẹn? Àwọn kan ti bá wa wá solution ẹ̀ jáde o wípé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìjọba ń ṣe fún ará ìlú òun náà ni wípé ebi ń pa ẹ́, gba ìrẹsì, inú run ẹ́, gba ìrẹsì, ọ̀nà ó dá ṣáà ti gba ìrẹsì. Brother wa, ẹ̀yin brother wa, tó bá náà wọ̀n yàn ní eléyìí tẹ́ ṣe yìí, agbé kùdùsì fún yín. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́nrán yìí. Ẹ gbìyànjú. Mama, well done. How you doing? Mama, for this country, so wetin you like make government do? Where go help you as a woman? Where get pikin? I don't know where to start though. Everywhere hard. Hospital bill. Child. Life is very hard for us. Child. I don't know where to start. Mama, hospital bill. Life is hard. Collect rice. Mama, your problem is solved. Solve your problem. For this country, so which problem where you feel say if government solve am, you go happy where? Fuel. Collect rice. I want my government to go insecurity for us. Insecurity. Collect rice. Fuel also. And we get bad road. Bad road. Give her rice. Collect rice. Thank you. Give light. Light. Light in all Mommy, take rice. Collect rice. Take rice. Government don't solve your problem. There is God. Fuel too cost for this Nigeria. Fuel. Yes, fuel no good. And road no good. Child. No worry. Fuel and bad road. Collect rice. As on a day here now, wetin be that way for life make government do for you? We go make you dey okay. I want government to find job for me. To find equipment. Give you job. Materials. Okay. Materials for welding. To stop insecurity. To stop Nigeria. insecurity. Wetin dey happen for the insecurity thing? Insecurity. Our people lost in life
Hey, for this time around chai, for northern Nigeria. chai. I want government to stop that. Stop it, stop Yes. it. Collect rice. ṣé iná ẹ̀ bá wa rí wọn ṣe rí pé solution tí wọ́n wá fún ará ìlú nìyẹn tó dẹ̀ yẹ pé ìyẹn ò kì í ṣe solution ìyẹn gangan ni the main problem tó wà ń bẹ̀ inú run ẹ gba ìrẹsì ọ̀nà ọ̀dá gba ìrẹsì kí ni problem ẹ àkòsíṣẹ́ ni àwọn aṣẹ́ ni kò ṣá gba ìrẹsì ẹni ẹ̀ níná ládùúgbò yín ẹ ṣàkóra yín jọ ó yá ẹ lọ já ráìsì báàgì méjì fún wọn kàn fi ṣíbí bù kàn pín báyọ̀ wọn dẹ̀ dá sójú kan kú wọ́n sì jẹ kò sí wàhálà mọ́ àwọn ará ìlú náà wọ́n á máa dà wọ́n á máa yọ̀ ẹ wo Kánò ẹ̀ṣẹ́ ni wọ́n fi dá ìrẹsì padà gbọ́dọ̀jọ wa ibi ìyá kan ló gbé kátàn Indomie sórí tí wọ́n kí èpè mọ́lẹ̀ lọ́sẹ̀ tó kọjá wípé ẹni tó bá ní kó máa wọlé o kinní kan ló máa ṣẹlẹ̀ o ṣé irú ẹni yẹn ṣé Indomie àti rẹ́ẹ̀sì ò ti sọ́ọ̀fù pírọ́blẹ́mù ẹ̀ tó tẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn ìyá ọdún 8 míì tí nìyẹn gbogbo nǹkan tá à ń sọ nìyẹn ṣe rí àwọn brọ́dà tí wọ́n tẹ̀ ṣe kọ́ńtẹ́ǹtì àwọ́ọ̀dù ní sísìn tá a wà yìí àwọn ló yẹ kán fún wọ́n really get content yẹn dáadáa wọ́n rí ṣe dáadáa nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó bá ìgbà mu lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn ṣùgbọ́n ẹ̀yin ará ìlú gbogbo náà láti rí báyìí wọ́n ń pa àwọn ènìyàn orò àgọ́ gbogbo ibẹ̀ ń gbóná jọjọjọjọ gbogbo ìfẹ́ lódùn gbogbo ilẹ̀ ìgbómìnà tó tẹ̀ jẹ́ pé ọmọ wọn fúnra wọn kì í ṣe ọmọ Ìlọrin kì í ṣe Fúlàní ní deputy governor kì í ṣe Fúlàní ní deputy governor ọmọ òrò àgọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ń pa wọ́n ní mẹ́sàn-án ní mẹ́wàá tí ó sọ̀rọ̀ tó dáhùn ẹ wá rí Christian genocide ẹni tó jẹ́ CDS tó yẹ kó yẹ pé àwọn gọgọgọgọ ni wọ́n wà ní abala àti defend ará ìlú ẹ gbọ́rú ọ̀rọ̀ tí wọ́n sọ kí lẹ wá ń expect kó fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti fún wọn lágbára àwọn agbésùnmọ̀mí wọ́n túbọ̀ hùyẹ́ kún ìyẹ́ wọn ní báyìí ìyẹn túmọ̀ sí wípé bóyá tẹ́ bá máa gbọ́ ìròyìn mi lọ́la báyìí ẹ kàn máa gbọ́ wípé 2000 Boko wọ́n repentant ni torí wọ́n ti ní kí wọ́n fọwọ́ ra wọn lórí ẹjọ́ orílẹ̀-èdè wo ni wọ́n ti fi ọwọ́ ra ọ̀daràn lórí níbo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ lágbàáyé wọ́n ní this is Nigeria tẹ́ bá ti gbọ́ this is Nigeria ìyẹn túmọ̀ sí wípé anything kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ àwa ará ìlú àwa ní kẹjẹ ká jí lójú oorun wa oorun tó lúkálukú ti sùn ti tó jí má sùn Yorùbá jí má sùn ẹyẹ nìyẹn wá Kristẹni Mùsùlùmí gbogbo ẹlẹ́sìn pátá ṣe rí pé wọ́n ti mú gbogbo ẹ̀ báyìí wọ́n ti kó sí abẹ́ ẹ̀sìn wọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí o èmi kọ́ ló sọ o CDS ló sọ wọ́n ní abala Mùsùlùmí ló ti ń ṣẹlẹ̀ wípé Kristẹni náà ó ti gbàgbọ́ ṣẹlẹ̀ ń bẹ̀rí o wípé prodigal son ó lọ ijó àti ayọ̀ ni wọ́n náà fi pàdé ẹ̀ àti ṣe bí wọ́n ń ṣe ayẹyẹ fún wọn tẹ́ǹtì wọn wọ́n bá ti kó wọn jọ wọ́n fún wọn wọ́n ń ṣe ayẹyẹ fún wọn so nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn àwa ni ká mọ bí a ṣe fẹ́ jí Yorùbá jí má sùn ètò ààbò kò sí ètò ààbò nínú ìlú wọ́n ní wọ́n fẹ́ gbé ẹlẹ́ṣọ́ ààbò kalẹ̀ wọ́n fẹ́ create state police ṣe bí àwọn tó wà ní ẹ̀ka gbogbo ẹ̀ náà nìwọ̀nyí tó yẹ kó mójútó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ ti ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ ẹ̀yin tẹ́ ẹ wá ń dun inú Yorùbá ló wà ń bẹ̀ Yorùbá ni òun ni chief of army staff òun ni CDS òun ni olórí ẹlẹ́ṣọ́ òun olórí kọ́sítọ́ọ̀mù gbogbo ẹ̀ tẹ́ ẹ kà mo ní ẹnìkan kọ́ afẹ́ máa lọ bí 100 wọ́n kọ gbogbo ẹ̀ pọ́mọ Yorùbá ló wà mẹ́ pé àwọn ṣe iṣẹ́ gidi ọlọ́mọ kó pẹ́ kó tó yé wa ẹ̀yin ènìyàn wa ní orí ìkànnì wa náà níbí ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show ẹjọ́ kílẹ̀ bá wa rí sọ sí ọ̀rọ̀ tí CDS sọ yìí ìyẹn ni chief of defence staff broda Olúfẹ́mi Olóyèdé ọmọ Èkìtì ni wọ́n o ọmọ Yorùbá ni wọ́n o nígbà tí ọmọ Yorùbá bá lè máa sọ orú ọ̀rọ̀ yìí kí lẹ wá expect láti ẹnu Fúlàní tàbí Haúsá ṣe rí i pé ó lọ fà á. orí ìkànnì tẹ́ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ní Àṣàkẹ́ TV Àṣàkẹ́ akọ́mọlédè gbogbo ẹ̀ tẹ́ bá ti ń gbé wá là ń jẹ́ ẹ bá wa subscribe sí orí YouTube channel wa ẹ máa bá wa gbọ́ wọlé ẹ máa bá wa tẹ love and like ẹ bá wa pín ẹ bá wa bò kó lọ fà wípé CDS ti sọ̀rọ̀ o ọmọ Yorùbá Olúfẹ́mi Olúkóyèdé o. wọ́n ní prodigal son ní àwọn tẹ́rọ̀ tó wà nínú Nàìjíríà àwọn agbésùmọ̀mí o. wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ sí prodigal son
nínú bíbélì wọn náà ló fẹ́ padà ṣẹlẹ̀ sí àwọn agbésùmọ̀mí tó wà nínú ní ìlú tá a wà yìí ṣe rí pé ó ti lọ fà báyìí, ó ti lọ fà ẹ bá wa subscribe, ẹ bá wa pín. Kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí? Ṣó bára wọn mu? Wọ́n ní ohun tó bá jọ la fi ń wé ohun. Ṣé ilé tí wọ́n sọ yìí ṣó jọra wọn? Ṣó jọ ní kankan ṣe papọ̀ pẹ̀lú ara wọn bọ́n ṣe fi ń wéra wọn yẹn? Lẹ́mọ̀rẹ́ àràn wà lọ́wọ́. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Odùduwà gbè wá o, láṣẹ Ìdùmarè. Ẹ̀yin ènìyàn wa. Àwọn agbésùmọ̀mí lẹ̀ ń wò yìí o níbi tí wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú àwọn government official. Ṣé ẹ ti rí wọn? Àwọn ló dúró yìí o. Ẹ wo ọ̀kan rèé lára wọn o, ẹjọ́ kì í ṣe ọ̀kan lára àwọn ológun Nàìjíríà lélẹ́yìí ni, torí agbésùmọ̀mí kì í yọkùn báyìí. Ẹ ti rí wọn, àwọn government official wọ́n ti gbé kámẹ́rà wá láti wá pàdé àwọn agbésùmọ̀mí. Another negotiation kan tí rèé o. Ẹjọ́ ọjọ́ wo la fẹ́ yọ nínú ìlú yìí báyìí pẹ̀lú irú ìwà wọ̀nyí, kí ìjọba máa ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Allegedly o. Ẹ wo àwọn ọmọ kéékèèké bí wọ́n ṣe kó ìbọn sọ́wọ́. Ará ìlú ò dẹ̀ lè gbèrú nǹkan wọ̀nyí. Àwọn tó jẹ́ vigilante gan, ṣé àwọn ìbọn tó wà lọ́wọ́ ṣó tó eléyìí tó wà lọ́wọ́ àwọn kéékèèké yìí ni? Ìjọba ti wá lórí láyàláyà, wọ́n ní àwọn rán aṣojú wọn lọ láti lọ bá wọn sọ̀rọ̀. Allegedly. Àtìgbà tí wọ́n ti ń negotiate pẹ̀lú wọn, ẹjọ́ ẹ̀yẹ ènìyàn wa, ìyàtọ̀ wo ló wà o? Kí ni ìyàtọ̀ ẹ o? Kàkà kí ewé àgbọn wọn dẹ̀, kòkòkò ló ń le sí lójoojúmọ́ o. Ẹ wo gbogbo agbègbè yẹn o, àwọn ọkọ̀, àwọn government official rẹ̀ wọ̀ lọ́kàn yẹn, ọkọ̀ tí wọ́n wọ̀ wá ilẹ̀ ń wò yẹn o, tí wọ́n rán àwọn government official wá láti wá bá wọn ṣe pàdé. Yorùbá ti máa sùn. Àwọn kan tó ṣẹlẹ̀ nínú ìlú yìí ó jẹ́ ọ̀pọ̀ tó burú jáì, tó jẹ́ wípé àwọn tí ẹ rí wọ̀nyí kẹ́ ẹ lu opportunity yẹn, àwọn air force, àwọn ológun, kẹ́ ti ju nǹkan tí wọ́n lápòkè, ẹ ti wá gbé ọkọ̀ wá, wọ́n ti gbé kámẹ́rà gan wá, wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ kẹ́ẹ̀fì mọ̀ wípé àwọn ìjọba gan àwọn ló ń pọ́n wọn lé, àwọn ló fọwọ́ ń ra wọn lórí o. Wọ́n wọ aṣọ, wọ́n kó sọ́rùn, wọ́n kó sẹ́sẹ̀, wọ́n wá jòkó ti àwọn agbésùnmí wọn jọ ń ṣèpàdé kẹ́ẹ̀tì wọn bí àṣírí wọn ṣe máa ti lé nìyí. Ìdí tí ẹ pé àwọn kinní burúkú wọ̀nyí fi ń béèrè owó ńláńlá lọ́wọ́ ará ìlú nìyẹn. Wọ́n ṣe pé ìjọba kan bá lọ ń gbé owó ńláńlá fún wọn, 100 million ni wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè kiri báyìí. Níbo ni kára ìlú ti rí 100 million? Ìjọ ò la fẹ́ ṣe lé ìgbà tó nínú ìlú. Ẹ̀yin gọ́fúnà, rẹ́ẹ̀pù, ẹ̀yin sínétọ̀ nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ eléyìí ti ń kọjá ìfaradà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí, tí wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́, tó ń jí àwọn èèyàn lójoojúmọ́. Àwọn tí ẹ mú kẹ́ ṣèdájọ́ gidi fún wọn, ẹ wà á ti lọ jòkó tí wọ́n ẹ̀ ń ṣe ìpàdé pẹ̀lú wọn. Níbo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀? Orílẹ̀-èdè wo ni wọ́n ti fọwọ́ ń ra ọ̀daràn lórí? Tó bá ti mú ọ̀daràn, wọ́n á dẹ̀ ṣe ìdájọ́ fún. Yorùbá jí máa sùn. Ẹ̀yin ènìyàn wa, jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí bá a ṣe rí nìyẹn o. Allegedly. Ṣé ẹ ti rí wọn láàrin wọn? Àwọn government official ẹ̀ ń wò yẹn o, tí wọ́n wá bá àwọn agbésùnmọ̀mí ṣe ìpàdé. Ẹ wo àwọn ọmọ kéékèèké wọ̀nyí báyìí, ẹ wo àdúrú kan tí wọ́n kó sọ́wọ́. Dama dan can ne. Dama dan can ne. Wani na ruwa. Àṣàkẹ́ TV show.